أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله القائل وما تجزون إلا ما كنتم تعملون والصلاة والسلام على الرسول القائل إنما هي أعمالكم ردت إليكم وعلى آله الطيبين الطاهرين وصحبته المنتجبين وعلينا معهم يا رب العالمين afọ́pẹ́ Ọlọ́run Ọba asitọrọ kí àti gẹ̀fà Ànábì wa Muhammad. Mo ti ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pé a kú òǹgbẹ ẹ̀mí wa ó sì kààrẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Tí a fẹ́ máa fi ṣe ra ní àǹfààní ní àwọn àkókò yìí òun náà ni tó ní ṣe pẹ̀lú asraru jaza'il a'mal, àwọn kílàsírí tí ń bẹ ń bi gbogbo tí ń ṣẹlẹ̀ sóníkálùkù wa, àwọn ẹ̀san iṣẹ́ tí kìíní òkè tí ń kálùkù wa ń gbé ṣe. So kí làwọn àṣírí tí ń bẹ ń bẹ tí fi ń ṣẹlẹ̀ bí ń ṣe ń ṣẹlẹ̀ yìí. So àwọn nǹkan wọ̀nyí ó nídìí kìí ṣe nǹkan tá a ṣe lẹ́ẹ̀kan náà tá a sì parí rẹ̀, ó ní sírísì ni sílsílà ni. Yóò wù mí kí gbogbo ẹ̀yin mustami'una al-kiram kí ẹ máa bá mi ká lọ. So ká má gbọ́ níbẹ̀rẹ̀ lásán ká fi ìparí lẹ̀, àbí ká má gbọ́ láàrin ká fi ìgbẹ̀yìn lẹ̀, torí tá a bá ṣe báwọn a ní gbọ́ kíní yìí dáadáa. Yóò wù mí bá sì bẹ̀rẹ̀ yìí kí ẹ máa bá mi ká lọ kájọ dé ìgbẹ̀yìn, òun láfi ráǹfààní kíní yìí jẹ́ dáadáa. So ìmọ̀ bẹ̀rẹ̀ báyìí wípé tá a bá wò á rí i pé ìbéèrè máa pọ̀ gan-an. Inú àwọn ìbéèrè tí máa ṣẹlẹ̀ òun náà ni pé àwọn mi máa ń béèrè wọn ò ní kíni o, kí ló dé tó já sí pé ìṣesí wo èdú lójú kan, òní yóò rẹ̀ ọ́, ọ̀la ó gbádùn. So kí ló tó já sí pé àwọn nǹkan tá à ń fẹ́ kèé rí báwa gangan ṣe ń fẹ́. Àtàwọn ìbéèrè mi náà tó jẹ mọ́ bẹ́ẹ̀ tó já sí pé ẹ̀rẹ́ nìkan yóò lówó, ẹnìkan jẹ́ tálíkà, ẹnìkan yóò bímọ, ẹnìkan ò ní bímọ, ẹnìkan so ohun tiẹ̀ ẹlòmíì ó kú, ẹlòmíì yóò máa yè, ẹlòmíì ọmọ rẹ̀ ni ó máa kú. Àwọn èèyàn máa béèrè pé kí ni ń fa irú kíni o, kí ni ń fa irú ìṣẹ̀lẹ̀ wọ̀nyí. Tẹ́bá sì wá wò àwọn tí wọ́n bá ń fèsì fún irú àwọn ìbéèrè báyìí náà, ẹ rí èsì eríṣiríṣi ló wà. Àwọn tí wọ́n bá lówó, àwọn míì wọ́n máa rí pé àwọn tọ́ sí káwọn olówó làwọn fi ń lówó. Àwọn tí wọ́n sì jẹ́ tálíkà náà, àwọn náà máa fi tì sọ́dọ̀ Ọlọ́run pé kádàrá tọ́lọ́run ọba ṣe kíni o tọkọ fún àwọn nìyẹn. Ǹjẹ́ lóòótọ́ sí Ọlọ́run ọba àdékẹ́ ọlá nǹkan máa wù náà ni kó máa fìnira mú àwọn kan, kó máa fìnira mú àwọn kan. So síbẹ̀ ní faliya'udhu billah. Àmọ́ tá bá wo ọ̀rọ̀ Ọlọ́run á rí pé Ọlọ́run hakimu ni, ọba tí jẹ́ sí pé kò ní ṣe nǹkan kan láì nídìí ni. So inshallah láti gbọ́ èsì tó ṣe kíni o tó jódodo tó correct lórí àwọn nǹkan wọ̀nyí, òun ni ó fà tí a fi máa gbé àwọn topics kan yẹ̀ wò tó já sí pé àwọn topic yẹn òun náà ni tí wọ́n ń pè ní kíni o al-qawanin al-ilahiyya, tó já sí pé ńgbà mí náà wọ́n tún máa ń pè ní kíni o as-sunanul ilahiyya. So òun ni a máa gbé yẹ̀ wò inshallah níbi halqa tí ń bọ̀, a máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn nǹkan tí a ń sọ yìí. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.